ẹ wo Just Me ọmọ àlè yìí oko tó jó Just Me tán fi bí Just Me oko wèrè ni wọ́n fi bí Just Me wèrè ni bàbá Just Me bàbá Just Me ń bugi jẹ ni òhò ni bàbá rẹ̀ mọ́ ní káàkiri ládùúgbò ẹ jẹ́ ká lé fídíò ìbá ẹ wo Just Me bí ṣe ń sunkún ayé ẹ wo Just Me bí ṣe ń júwe bí wọ́n ṣe fi tọ́ ẹ rí pé ọmọ pàbí ìbọn ni Just Me báyìí ó ti padà dìbò sí woro ó ti padà débú ó ti padà dìjà kábíyèsí lódùmarè tí n bá jí tí n bá rí pé mo ti padà sínú ìṣẹ̀ṣe inú mi sì tún máa ń dùn because oríire ìdùnnú orí àjẹjẹ kan ni pé kéèyàn ní pé èyí ń ṣèṣẹ̀ṣe dìbẹ́tì ni wọ́n lọ fún o wọ́n lọ fún dìbẹ́tì pé ẹ jẹ́ ká padà wá sílé àwọn olówó èkó ms gbogbo báyìí pé wọ́n ń jà fún ìran tiwọn fún àwọn ancestor tiwọn fún èdè orí ahọ́n wọn ọmọ pàbí ìbọn ọmọ tí bàbá rẹ̀ ti wọjà hò yìí tí ìdíjà rẹ̀ ṣẹ̀sín láàrin agboolé tó gbé aṣọ òníyà tí ó bí òun jà fúnra àwọn àràbù àwọn anìtọ̀ ẹ̀sìn Islam tẹ́lẹ̀ tẹ́ lọ gbọ́ fún wa yìí tí òye wa yìí ok ẹ wá ṣẹlẹ̀ fún wa ó wá débú ìwọ́n ṣe wá rántí pé ẹni kó dìbẹ́tì Islam ni o kò wá ní Islam dìbẹ́tì mọ́ kò rí ẹ̀kan sọ mọ́ ìwá ní ṣe rí àkẹ́bí olóba ìyá kí nìkan ti kọ́lé kí ló kan ti pín ọkàn lé kan kọ́ dìbẹ́tì Islam fún wa bàbá rẹ̀ kọ́ lọ́mọ ìyá rẹ̀ olóòbá ṣe mọ́ àbúrò olóòbá ṣe mọ́ kí nìyẹn ṣe wá ní ṣe pẹ̀lú pé kó dìbẹ́tì Islam fún wa ṣé ìkan tó lọ ṣe bẹ́ẹ̀ nìyẹn ẹ ti sọ débú ẹ ti sọ dìjà àwa ti mọ̀ tẹ́lẹ̀ pé ìjà lẹ́pẹ̀rẹ̀ àsọdì kò sí bí èèyàn méjì bá jọ ń jà ọwọ́ ẹnì kó gbé ẹnìkan ju ẹnìkan lọ ó lè sọ pé òṣèṣin burúkú ẹ̀ mọ̀ ó ju kọ́tìsì mú lọ Islam ó burú ju ẹgbẹ́ òkùnkùn lọ wọ́n máa lé pẹ̀mí rẹ̀ ni tó o bá lè ṣe Islam mọ́ o ní láti yẹra kó o wà very careful fún àwọn tí wọ́n sọ̀rọ̀ àǹdí ẹ because wọ́n padà mú pàṣẹ kalẹ̀ gbọ́ kan tí Islam sọ ni ó ní tó lè ṣe Islam ó ní mọ́mọ́ ní ọ̀rẹ́ àjò ó ní kẹ́pà ó ní pàṣípàyọ ni ẹ̀sìn Islam ó burú gidi gan ìwọ kọlọ ní báwọn ṣe máa wọn gánà ní bọ́ ṣe mọ́ bọ́ bá lọ́rẹ̀ tímọ́tímọ́ ọ̀rẹ́ yín tó sọ pé ọ̀sìn tán mọ́ báyìí kò ní kí ẹ mọ́ kò ní pé ẹ mọ́ wọn àgbà tẹ mọ́ kò sí kan tó lè forí ṣe kó fọ̀ṣe fún ọ báyìí ọ̀dà mọ́ lójú ọ̀nà ibi kan tí wọ́n ṣe gẹ́gẹ́ bí ọ̀tá àwọn. ọ̀fẹ́ dìvẹ́ǹdì ìwọ lọ́ọ́ tún kún fún dìbẹ́tì lọ́pọ̀ fún dìbẹ́tì wọ́n wá grant ẹ ní dìbẹ́tì yẹn ó wá débẹ̀ tán ó wá ní ẹnìkan ó sákùnlé ẹnìkan kò gbélé mọ́ ẹnìkan ó ti wá kàn wọ́n lẹ́sẹ̀ ṣé ìyẹn ó jókòó láti ní pé kó wá dìvẹ́ǹdì ṣé ìyẹn jókòó láti ní pé kó wá dìvẹ́ǹdì ìwọ ni wọ́n wá jẹ́ bí kí náà pé ibi kí náà pa àwọn kìnìún náà tán máa lọ́n bọ́mọ wí ìwọ já bọ́mọ wí tán fi pè ẹ́ ọ̀ ní kúre Just Me ọ̀ ní bá wọn lábẹ̀rẹ̀ lọ́la àwọn tó sílẹ̀ kan jò ní ọ̀ ní kúre ọ̀ ní bá wọn lábẹ̀rẹ̀ lọ́la àwọn tó sílẹ̀ kan jò ní bọ́ọ̀ ṣe ń bá lọ yìí ọ̀ lè lálẹ́ wàá padà nù bọ́ọ̀ ṣe ń bá lọ yìí àwọn òbí rẹ̀ ń rí ọ láti ṣùkú gba fọ́ọ̀mù rẹ̀ ń rí ẹ ní àríkòṣe ni ṣé ìwọ tí wọ́n ń sọta nìkan pé àwọn kan pé àwọn fọ́ọ̀mù náà kọ̀ wọ́n ìwọ fi family ti hàn wá online jẹ́ ká láwọn ẹ̀mú ẹbí tiẹ̀ náà ṣùgbọ́n ti ikọ̀ ọ̀nà lọ́mọ ọ̀hún tẹ̀ tí kan bọ́sibì kan ní ṣé nínú kìsẹ́tì náà ni wọ́n ní wọ́tẹ̀ tẹ́lẹ̀ ọ̀rí wọ́n lu jìbìtì mọ́ ọtí bàbẹ̀ jẹ́ ọtí dáná bẹ́ẹ̀ ọtí di wọ́tẹ̀ dì ń bẹ́ẹ̀ lójú kọ́ sálọ sínú Islam ẹ̀gbin lójú kọ́ mọ́ dìbẹ́tì tó kan méjì mọ́ dìbẹ́tì Islam ṣé bí torí owó tán fún ẹni ṣé bí torí owó tó ń gbà ni ṣé bí torí owó tó ń gbà náà ni akú ti gbọ́pọ́ tí ń dáwó mọ́tò fún ẹ ti ń dáwó fún ẹ náà pé kọ́ ọ ti dáwó lé fún wọn á dá fún ọ síbi ṣòwò rẹ̀ lọ́ ṣe wọ́n ẹ̀tọ́ ni mo làágùn lé lórí wọ́n ẹ̀tọ́ ni mo rí àìdá wọn so ẹni tí ìyá rẹ̀ lékun ìwọ ni wọ́n ń pè ni wọ́n sọ fún ìwọ ni wọ́n fi jẹ́ sùn ẹni tí wọ́n gbọ́dọ̀ tí ò jọ́tọ̀ abẹ́ mọ́ ìwọ náà pè ìwọ náà sọ fún ẹni tí wọ́n ti lékun ìwọ náà pè wọ́n ta ni ẹ́ ọmọ tẹ̀ ń pè ní nǹkan fa Just Me ẹni òfò mọ́ ní ẹ̀ ọmọ ìwọ náà mọ rírà rẹ̀ bá a sì wí tẹ́lẹ̀ ọmọ sunkún ọ̀nà dì fẹ́ẹ̀mù rẹ̀ níwọ̀ tí wọ́n ti ń dì fẹ́ẹ̀mù àwọn kan níwọ̀ tí wọ́n bú àwọn ìran àwọn kan ọ ní pé ń bú ẹ ta ní ewu àjù ta ní kílò jábọ́ nú ayé ọmọ ìmọ̀ pẹ̀ nìkan ìwọ tí ọ̀hán nú ayé yìí ìwọ mẹ̀sìn yìí social media lójú kọ́ mọ kẹ́nu rẹ̀ àtòkè àtòkè lójú kọ́ mọ lẹ́nu ọba yìí social media ni a sì wọ́n tún tí ọ lẹ́yìn Báràká ní tí ọ lẹ́yìn yóò ti padà tí ọ padà bó ṣe wà yẹn Báràká ní tí ọ lẹ́yìn bóun kó mọ pòwe kó fi mọ báwo mi sọ̀rọ̀ bóun kó bó ṣe wà yẹn ẹgbà Báràká wà lọ́wọ́ tèmi ẹgbà rẹ̀ ń bẹ lọ́wọ́ tèmi kó mọ̀ pé ojú bẹ́ẹ̀ lọ kó mọ ní àwọn kan lọ́rọ̀ ìdìbò mi apẹ́lẹ́ wọn ti gbé jàmú tọ́ọ̀kì ni kó gbàgbé àwọn owó ní kíní kan halẹ̀ mọ́ mi ò tí ì ráyè tiẹ̀
mi ò tí ì ráyè tiẹ̀ ojú wá kò lò fún ọ tí wọ́n ṣe kí nìkan kò já wa kan olóòwe mòwe mímòwe mo mọ̀ pé ìlú ń bá wí ó gbórí burúkú tẹ́lẹ̀ sí káàkiri yẹn ẹ defense Islam ní kẹ́sẹ̀ àwọn lẹ́nìkan kò lẹ́nìkan kò kẹ́ ló kò kẹ́ lẹ́sẹ̀ defense Islam nìkan tá a ní pé kí wá ṣe ìwọ náà fi àtẹ náà hàn wá mú wa dágbolé rẹ fáwọn àbúrò náà hàn wá ẹ̀jọ́ ṣe mọ́ náà wọ́n ti kọ́ náà lọ́mọ báwọn náà ṣe mọ́ ọmọ balẹ̀jẹ́ ọmọ bọ̀nàjẹ́ náà níwọ náà àwa máa ṣí rẹ ìwọ lórí ẹ̀rẹ́ kò lé ọkọ ìwọ lọ túlé ìwọ lọ túlé náà ìwọ lọ fẹ́ síyàrá ìrántà náà ìwọ tí ìyá ti kọ̀ bọ́nà kọ́ àná kọ́ àwa náà torí pé kí ni àti Islam náà ní tiwa ogun tí mo gbé tí ojú pé àwọn Islam náà lọ kò dẹ̀ dúdú àdẹ̀gbé káàkiri gbẹ ẹ wo àti Islam mọ̀ òní àwa nìkan dẹ̀ kọ́ gbogbo ẹni tó lẹ́rọ Islam nǹkan tó mọ̀ dojú kọ nìyẹn kódà àwọn tí wọ́n ti dé lónìí báyìí tó sì ń bọ̀ lọ́la wá kò nínú Islam yẹn náà wọ́n padà kojú nǹkan bẹ́ẹ̀ gbogbo òkè ní ọ̀dà kó ẹ̀sán ó gbẹ ẹyin tí fámìlì tí wọ́n bá ń ṣe mọ́ ẹ pọ̀ bẹ́ẹ̀ ó gbà wá tá a jọ ṣe kìíní ìpátá wọ́n tún fàáfàá mú ẹ̀ bá a ṣe mọ́ bó sì láwọn bá a ṣe ìfẹ́ ojú lásán ni torí kí ni Islam yẹn fẹ́rọ̀sì ni wọ́n máa rẹ́ni tó wà lè bá wọn ṣẹ̀sán gẹ́gẹ́ bí pé àwọn ò lè bá a ṣe mọ́ àwọn ò ní nǹkan pẹ̀lú rẹ̀ mọ́ wọ́n máa rí gẹ́gẹ́ bí ẹni tó máa wọlé gẹ́gẹ́ bí ọ̀tá àlá kì í ṣe ọ̀tá Ọlọ́run ọ̀tá àlá ni ṣẹ́sì tẹ̀lé kan máa ṣe náà ni just me ọ̀hún sunkún ní ilé tó ń ṣe yìí ọ̀hún ṣẹ̀sìn ní public níta gbangba báyìí òde ẹ̀fẹ̀ ṣẹ̀sìn àwọn ọdẹ ń wò wá àwọn èèyàn bí wọ́n ṣe wá lẹ́kọ̀ọ́ bó ṣe wá bú wọn tó ọkọ mú olóyè kó ọbú ọ̀nà mọ́ bó ṣe ìyẹn dákẹ́ ìyẹn ń wọ báyìí ọtún fokún ọtún náà mọ́ àkànbí ọlọ́ba ok látàkàn bí ọlọ́ba olóyè kó ọtún tún náà mọ́ ètò láyé wọ́n dákẹ́ ń wọ ẹ báyìí ń wọ ẹ gẹ́gẹ́ bíi pé kí ni ayé ti kọ̀ ẹ́ wọ́n mọ̀ pé dáìdì bẹ́ẹ̀sì tó lè ṣe nìyẹn bẹ́ẹ̀sì tẹ́lẹ̀ ṣe báyìí náà ní pé kẹ́ mọ́ lẹ́yìn bí ebú ẹ̀yìn kànà sùn yẹn ẹ̀yìn lẹ́rẹ́ nìkan tí wọ́n lékun lé ẹ̀yìn lẹ́rẹ́ nìkan tí òṣòwò gbẹ ojú ní tó gbogbo pátá nígbà tó ojú ní sẹ́ni lọ́n tó nǹkan tí ń sẹ̀ nílẹ̀ àwọn àràbù tó ojú ní tí lọ́n tó ìtàn àwọn àràbù wà tó ojú òní tó nǹkan tí ń sẹ̀ nígbà yíká yín ìyẹn ni burúkú olófò yìí tẹ́wọ́ àti bá náà fídíò wa èròǹgbà yín ìyà tó bá kọ sí ojú tẹ́ bá fi sọ́nà comment section ẹ bá like ẹ bá share ẹ bá repost àjọṣe láti tẹ̀dùmarè. Tí a bá ń sọ pé ìyà tó ń bẹ láàrin ọmọ àlè inú ilé àtọmọ ọkọ àwọn kan ní ṣebí Yorùbá kan náà ní gbogbo náà ń bẹ tí Yorùbá sì ní ní kì í ṣe Yorùbá àmọ́ ọmọ àlè ni Sharaf awọlẹ́nu olójú kan ọmọ àlè ilẹ̀ Yorùbá ni ẹ jẹ́ ká lé fídíò Yorùbá ọ̀rọ̀ amukun mẹ́kọ tí ń sọ àwọn wo ni wọ́n ń dọ̀bálẹ̀ lójú títì ta lè rí tí ń dọ̀bálẹ̀ lójú títì nínú ìran Yorùbá tẹ́rí tí ń dọ̀bálẹ̀ lójú títì àsan pé ẹ sáfẹ́ bàjẹ́ orúkọ tí ò jẹ́ ẹ fẹ́ sọ ọ́ rí pé kí ni iṣẹ́ ẹgbẹ́ kan tó náà sọ ní fídíò yẹn ó ní pé àwọn ẹlẹ́bọ ni wọ́n ń dọ̀bálẹ̀ àwọn ni wọ́n ń kúnlẹ̀ àwa la ní respect àwa la máa ń pọ́nyàn lé àwa la máa ń fẹ́ látọ̀ yà láfi máa ń welcome èèyàn ìpọ́nlé ọjọ́ kìíní àná ẹ̀rí àtọ̀yẹ ọjọ́ kìíní àná táwọn ọba tí wọ́n ṣe ló kó wa dénú pẹ̀lú àwọn Allah Muhammadu ta wà yìí àwọn ẹ̀sà tó ń rìn wá tí wọ́n dé nílẹ̀ kò tó jí àpilẹ̀wàdí pé kí ni tí àlejò bá dé wá báwọn òbí ti wa àwa kéré nígbà yẹn àwọn á kúrò lórí bẹ́ẹ̀dì wọ́n á sùn lẹ́lẹ̀ wọ́n á dẹ̀ ní kí àlejò kó sórí bẹ́ẹ̀dì ó wá lè jẹ́ pé nílé àlejò yẹn ilẹ̀ ní sún o àmọ́ nígbà tó ti lè wá sí ọ̀dọ̀ tí wọ́n yẹn wọ́n á pọn lé wọ́n á fún ní ọ̀wọ̀ rẹ̀ àwọn á sórí bẹ́ẹ̀dì wọ́n á ní kó sùn lẹ́lẹ̀ àlejò tó jẹ́ pé nílé tiẹ̀ ilẹ̀ ní sùn yẹn á wá rẹ̀ gẹ́gẹ́ bí èèyàn gidi á wá rẹ̀ gẹ́gẹ́ bí ẹni ọlá gẹ́gẹ́ bí ọlọ́lá á wá rẹ̀ gbá òòrùn tó báyìí wọ́n á bá abomi sílé wẹ̀ oúnjẹ tí ó jẹ adébá wọn á ti bá dáná kalẹ̀ wọn nígbà kó wọ kitchen olùkọ́ tó bá fẹ́ ṣe ọmọdé máa bá gbé àgbà máa bá gbé àwa rẹ̀ gẹ́gẹ́ bí ọba àbá náà ti fa ìgbà kíní burúkú yóò tẹ́ bá lọ wo trace àwọn kíní burúkú tó ń sọ̀rọ̀ yẹ́dí pé ọmọ àlè ni wọ́n lè Yorùbá nílẹ̀ kó tó jí rẹ̀ ọmọ kò ní mọ́ lánàá kó mọ́ sọ̀rọ̀ bí ṣe ń sọ̀rọ̀ yìí ìyẹn àti pé ọmọ ẹrú kẹ́rù abilala lẹ́nu ni ṣé bí ṣe ń sọ̀rọ̀ yẹ́ ni ṣé bí Islam ní kò fẹ́ gbà tí Islam ti lè fẹ́ yẹn wọ́n fẹ́ kọ́ndẹ̀ mo fẹ́ bàjẹ́ ni ká ní Islam bá fẹ́ lọ́la tí Islam bá support lọ́la báyìí ẹni wọn tí wọ́n tún máa gbé wọn á ní ìgbà ìmọ̀ ni wọ́n dẹ̀ ti balẹ̀ jẹ́ wọ́n dẹ̀ ti bọ̀nà jẹ́ ńjọ́ wò làwa gbé àṣà ti sílẹ̀ tí wàá lọ gbé kó àwọn àràbù lọ́rùn tí ilé oge tóge jẹ ni àmọ́ èèyàn máa lé ọmọ alẹ́ níran yìí náà ni ẹ̀yin náà ni ẹ̀yin lè lọ kórí burúkú bá wa ilẹ̀ wọn kó àgbà kò bá láti ilẹ̀ àwọn àràbù wá sílẹ̀ wa ṣé dandan ni ká bá àràbù ṣe ni ṣáwọ̀ kan là ní ni ṣé irun ara kan là ní àjọ ní ni ṣé de kan àjọ ń sọ ni àmọ́ torí pé nínú àwọn àràbù nínú àwọn mọ́dù ànábì kìí tẹ́gbà fún òbí tẹ̀ wọ́n kì í kúnlẹ̀ wọn kì í dọ̀bẹ̀lẹ̀ nínú àwọn àràbù
so nǹkan àwọn ìran àwọn àràbù yẹn ló wá gbé wá sínú ìṣẹ̀ṣe tiwa wá sílẹ̀ Yorùbá dolé tí sì ń tò lónìí ẹ̀ tí lọ́ọ́ máa lè ní o ọmọ àlè ń lé yín sì ní kó sì dàgbà ní o ló fi dẹ̀ pé bí ẹ̀ tí lọ́ọ́ máa lè níjọ́ tí owó ọmọ àlè ní tó fi tẹ́tí yóò sọ fún pé àwọn sàárè tẹ̀sí sí àgbàlá yín àwọn nǹkan tẹ̀ ń ṣe ní olè yín tó gbójú bá tẹ̀ ń ṣe yẹn kò mọ bẹ́ẹ̀ sí pilẹ̀ rẹ̀ kò mọ nǹkan tó fà tẹ̀ sí pilẹ̀ rẹ̀ kò mọ nǹkan tí ń gbà kò mọ ẹni kò fẹ́ mọ irú ewu táwọn àbàtà náà là kọjá kó tó pé wọ́n mú nǹkan yẹn wá sílé àbí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe kẹ̀kẹ́ nǹkan yẹn kó tó pé ṣé wọ́n gbọ́n kò fẹ́ mọ̀ owó bàjẹ́ tiẹ̀ ni bí pé kò dáa tó pé kí ni níran àwọn ẹ̀rọ kan wọ̀nyí ṣé nǹkan táwọn yẹn ń dojúkọ lẹ́yìn níran ti yẹn ni ṣé nǹkan tí ń wọ́ọ̀kì nílẹ̀ tiwa ní wọ́ọ̀kì nílẹ̀ àwọn àràbù ni ṣé nǹkan tó ń gbìn nílẹ̀ tiwa náà gbìn nílẹ̀ àwọn àràbù ni tó ti bí la ṣe dáa tó ní pé kò sí nǹkan tá ti bọlẹ̀ níbẹ̀ tí ò ní jáde yẹn náà ẹ̀ sì tún rí nírí pé ìran ibi tán ti kan bọlẹ̀ tí ò ti wù yẹn náà ìran aṣálẹ̀ yẹn náà ó sì tún da àwọn wo ganan ti wá báyìí ganan ṣé a ní làákàmọ́ ṣé a lè digest kan mọ́ ni gbọ́wọ́ látún gọ̀ tó báyìí gbọ́wọ́ látún ṣe rẹ̀ tó báyìí ẹ wo àwọn ènìyàn ẹ gbọ́rọ̀ tí adọ́ ti sọ àgbàlagbà torí pé Islam ti mú wá yẹn nǹkan tó wá ń ṣe ní ìrántí yẹn ìwọ bó wà fún Islam fún abájú fún apárẹ́ ó gbẹ̀yìn tẹ́ ẹ wà into Islam tẹ́ ẹ sí Islam ẹ lè mọ̀ pé ẹkún ọjọ́ ọ̀la ni orí burúkú ọjọ́ ọ̀la ni ẹ̀fún ọjọ́ ọ̀la ni èdè ọjọ́ ọ̀la ni kò lè yé yín tí Yorùbá tí kò nínú Islam tán kò tí ì lè mọ aburú tí ń bẹ nínú Islam olùjọ́ tó bá tó kò ní sọ̀kọ́ tó bá àṣé aburú ńlá gbà ní Islam virus ńlá gbà ní Islam àrùn kò gbóògùn ní ẹni ẹ̀sìn Islam mo dúpẹ́ pé mo bọ́kùn nínú ẹ̀sìn Islam yìí nílẹ̀ tiwa bàbá rúmọ kékeré àpọ̀nlé bàbá rí àgbà àpọ̀nlé tó pé kí ni àpẹẹrẹ ń fẹ́ níran àwọn àràbù tí wọ́n bá pọ́nra wọn lé nínú tiwa wà pọ́nra wa lé bí Yorùbá ní pé ká má pọ́n lé máa ní pẹ́lẹ́ ẹni yẹ̀yẹ́ ni ẹ́ ẹni yẹ̀yẹ́ òun ni ẹ́ tẹ́wà tó wà láwọn fídíò wa ẹran bá like èròǹgbà yanjú tẹ́ bá fi wò ìyá tó bá kọ sí ẹ bá fi sí under comment section ẹran bá repost ẹ̀rọ bá share àjùwà ṣe o. ẹ máa gbọ́ àwọn ìdájọ́ ṣẹ̀ríà àwọn ìdájọ́ sọnù kò ní dá kò ní lágbá fún gbogbo ẹ̀yin tẹ́jọ́ onímọ̀ nípa ìdájọ́ ṣẹ̀ríà yìí àtàwọn tí wọ́n kọ́ àtẹ̀yìn tẹ́ ń gbà á àtẹ̀yìn tó kọ́ lé ní lérò láyé pé yìí nìkan mọ ọbẹ̀ tí mo jẹ́ ṣẹ̀ríà lọ pátá ọkàn yóò ní balẹ̀ ẹ gbọ́rọ̀ tí wọ́n sọ. jù á lójúmọ́ nígbà tó jẹ́ pé nínú Islam èèyàn lè súnlẹ̀ gẹ́gẹ́ lẹ́kẹ̀lẹ́ sí Islam gangan èyí táwọn tọ̀ríkà ń ṣe yẹn tí wọ́n máa kúnlẹ̀ fún òbí wọn tí wọ́n máa tọ́jú òbí wọn yẹn kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ nínú Islam tó o bá ti bímọ nǹkan tó mọ̀ rẹ jẹ́ nǹkan tó jòbí rẹ kò ju pé kó lọ ra mílíkì ọlọ́pẹ 6 àbí 7 kó rà á kó ra búrẹ́dì búgan lóògì kan kó rà á ọ̀já ọ̀já wàá ra ọ̀já níṣẹ́ dídò ìjà tí ó fi pọ̀ nǹkan mẹ́ta náà níyà rẹ̀ jọ láyé lọ́rùn wà lọ kó fún ẹ̀ pé nǹkan tẹ́ jẹ mí nì lẹ́yìn yẹn ìyá rò ní ètò kankan lé olórí mọ́ ìyá rò ní ètò kankan lé olórí mọ́ o gbọ́dọ̀ kúnlẹ̀ fún mọ́ ìyá yóò jẹ́ ní ẹni tì mọ́ nǹkan tí ìyá rẹ̀ jẹ́ nìyẹn ní Islam òfin ṣẹ̀dá nìyẹn tó bá fi lè gbé ṣẹ̀dá lọ́dẹ o tí mo ti kà fún yín tán o bàbá rẹ̀ nǹkan tí o jẹ bàbá rẹ̀ ojú pé ẹran wàá lọ ra ẹran wàá dẹ̀ lọ fà á pé ẹgbà ẹran tẹ pàgbà tí ẹ fi ṣe sọmọ olóko mi nu kò jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn yẹn kò sí connection kan mọ́ láàrin wà àti òbí rẹ̀ nígbà tó lè kó pé bẹ́ẹ̀ ṣẹ́ni tí ò ní connection bẹ́ẹ̀ tí ò ní connection kan mọ́ láàrin wọn àti òbí rẹ̀ ni yóò wá kú ní ẹ̀tọ́ yóò wá tọ́ sí òbí rẹ̀ kò òbí rẹ̀ lọ́mọ kò òbí rẹ̀ ní ẹsẹ̀ mọ́ ẹ mọ̀ ò lè sẹ́nu kò fún wa ó ti yá wa náà àwọn náà ti ráwọn kan tó mẹ́ nínú ṣẹ̀dá lọ yìí tó bá fi lè kú òbí ò ní kankan tó fẹ́ mọ́ nínú ogún ọmọ rẹ̀ kò sí kankan tó fẹ́ mọ́ bẹ́ẹ̀ ìyàwó nìkan ló ní àtàwọn ọmọ ṣé àṣà ti ṣe ilẹ̀ tiwa nìyẹn ṣé bá ṣe ṣe ilẹ̀ tiwa nìyẹn ìwọ ìyàwó wa sọ pé o fẹ́ fi ìdùnnú àti ìfọ̀kànbalẹ̀ jẹ oúnjẹ ọmọ ọ wà ní pé o fẹ́ jèrè ọkọ ẹ wà ní pé o fẹ́ kí ogún kó mẹ́lọ ilé Yorùbá náà pé bí kì í ṣe ilẹ̀ àràbù ẹ mọ̀ dàpọ̀ bá a ṣe ń ṣe nílẹ̀ ibì kan tọ̀tọ̀ ni ìwọ gẹ́gẹ́ nípa àtẹ̀lé ọkọ yẹn o ò lè jẹ́ pé ilẹ̀ wa náà pé bí yìí wọ́n burú ni wọ́n pa ní ilẹ̀ wa ní ó lè wọ́ọ̀kì bẹ́ẹ̀ nílé àwọn àràbù àwọn náà mo ní tó bá bẹ́ẹ̀ nílẹ̀ tí wọ́n kò lè wọ́ọ̀kì bẹ́ẹ̀ gbogbo nǹkan tó mú bá fi kalẹ̀ àwọn òbí àtìyàwó ni wọ́n ní ó ti ní bó ṣe máa ń ṣètò rẹ̀ nílẹ̀ kò tó jíire ó ti ní bá ṣe máa ń ṣètò nílẹ̀ kò tó jíire náà àmọ́ ẹ̀dá ojú ọdún mọ́ wa lọ́wọ́
tẹ́ bá rẹ́ni tẹ́ bá ti wá níbi tí òkú bá ti wá kú tán wá pín nǹkan ọmọ tó kú tán wá pín nǹkan ìyá tán pín nǹkan bàbá tán pín nǹkan àbúrò ẹ ní ẹlẹ́bọ ni wọ́n ẹ ní kò yẹ kó kan òbí mọ́ kí àwọn ọmọ nìkan lónìí ẹ mọ̀ pé èyí tán ṣe yẹn wọ́n fi ra gbé kalẹ̀ fún àwọn ọmọ ni wọ́n fi ra gbé kalẹ̀ fún ìyàwó kán bá fi lè pẹ́ láyé kí nǹkan yẹn kó wà fi lè tó wọ́n jẹ àwọn nǹkan yẹn ní òróòró tán dòdò yòókù lára ẹran ẹ̀yin ní kí wọ́n jẹ ẹran pọ̀ mọ́ òróòró ọkàn yóò ní balẹ̀ dáadáa ni inú yóò sì ní dùn kí wọ́n á kú báyìí kí wọ́n á ní pé nǹkan ní mi kò tọ́ sí ìyá tó bí mi mọ́ òun ló mọ nǹkan tó làkàkà lónìí kó tó tó bí mi ìgbà tó bí mi tó òun ló mọ bóyá tó mi dàgbà bàbá mi òun ló mọ bóyá tó mi dàgbà nǹkan mi kò tó àwọn ti wáyé asán nǹkan tó yẹ tó fún wa ní pé kí ni ìṣómìnìyàn kò yàtọ̀ sí ìṣe ẹyẹ bí ẹ bá bímọ tó ti gbé kalẹ̀ tó báyìí tó ti lè fò tó ti fò lọ báyìí ẹ̀san tó fẹ́ sàn yẹn náà nìyẹn pé kó fò lọ náà lẹ́sàn ẹyẹ kò lẹ́sàn kan tó ẹyẹ ò lẹ́sàn kan tó fẹ́ sùn òbí rẹ̀ mọ́ nínú Islam ṣẹ́ẹ́dọ̀ bẹ̀yìn tẹ́ ẹ̀ sí Islam dá kílẹ̀ ẹ jẹ́ ká gba ṣẹ̀dá lọ ọmọ pé ìpínyà ti dé láàrin wa ti yá rẹ̀ ìpínyà ti dé láàrin wa ti bàbá rẹ̀ ṣẹ́sì búkú ẹnìkan máa ṣe ni ẹ̀ wá ní pé tó kù bẹ́ẹ̀ ẹ mọ̀ wá fẹ́ nu bàjẹ́ ẹ máa kọ́ dẹ́mọ̀ ẹ̀ ìgbẹ́lẹ́ máa rí pé inú pé yẹn ẹnìkan kan ló ń bá wọn bẹ́ẹ̀ ẹnìkan àmúgbà tó jẹ́ pé Islam faramọ́ ẹ̀ ní review yẹn ẹ̀ ní nìkan tí ò dá nípa rẹ̀ ó dá ó play ní látàbárẹ̀ tó bá sọ pé kò dá ní òṣèṣẹ́ ní irọ́ ni ó Islam faramọ́ ó fi ọdọ́ tó pé kí ni wọ́n ṣe ilé àwọn Arabu ewúrí burúkú tẹ̀ kó wa bá wa ewu fún tẹ̀ kó wa bá ṣe dandan ká ṣe bí àwọn ọ̀nà kan ni wọ́n ẹ̀ tẹ̀ ń tọ́wà fún àwọn ọ̀nà kan wọ́n ẹ̀ tẹ̀ yálà bóde fún ọtí yín ẹ̀ ṣọmọkọlẹ̀ Yorùbá ẹ̀ ṣọmọkọlẹ̀ kò tó jíire ọmọ àlè nìyín inú yóò sì ní dọ̀kun yóò sì ní bẹ̀rù ládàá ni wáyé tẹ́ bá ti bá ara fídíò wa èròǹgbà yín nǹkan tẹ́ ẹ bá ń dé àwọn fídíò yìí àwọn nǹkan tẹ́ ẹ bá tábà sọ ẹ máa bá fi kílẹ̀ sí sínú comment section ẹ máa bá like ẹ máa bá wa repost ẹ máa bá share àjùwà ṣe.